Oh yeah. Yeah. Oh, that flash. Man, worry. Ilé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó dáná sun tó láwa yìí o. Ibẹ̀ la dé ṣe é ti rí ó sì gbóná ṣe é ti rí ilé olóyè Sunday Adéyẹmọ Tọ́nà fóònù tó lẹ́nu kalẹ̀. Ìgbòho Oh yeah. tó dáná sun Sọ sára yẹn tó entrance. láwa yìí o. Ṣe é ti rí ṣe é ti rí bá. Oh yeah. Go. Omi wà lẹ́ o. Ó mà ṣe o. Ṣé ẹ ti rí gbogbo lẹ̀? Ẹ tán náà yẹn sí focus mi sọ́dà kí omi wà lẹ̀. Ẹ wo ìròyìn òótọ́ àmójúbà so ọṣẹ oúnjẹ ìgbóná ni àwọn panápaná náà sáré dé bọ̀ àmọ́ ẹ ti jálé agbọ́n ẹ ti jálé oyin ó di dandan kí ẹ rí ìjà oyin eléyìí ṣe kàyéfì ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ máa bọ̀ ẹ wọlé ẹ jẹ́ ká wọnú sí tìrúmì ẹ. Ok tí ilẹ̀ bá mọ́ dáadáa a máa jẹ́ kí ẹ rí kété. Ẹ wò lára àwọn nǹkan tí wọ́n bàjẹ́ náà ni inú ilé yẹn ó sì ń gbóná so àti wọbẹ̀ kò rọrùn ṣe ti rí so gbogbo ẹ̀yin tí ẹ ń béèrè fídíò láti lè jẹ́ ohun ìjẹ́rìí torí ẹ̀ la ṣe wá sí ibi báyìí ní sínsìn ṣe ti rí. Ẹ lè ṣe èèyàn tó bá lè ṣe short video kó bá a ṣe because kó wa. Gbogbo èèyàn ọmọ káàárọ̀ oòjíire ṣe rí pógún ti dé báyìí ṣe ti rí gbogbo ilé náà dáná sun o Òkè yẹn. ṣe ti rí sitting room láwa yìí o sitting room àkọ́kọ́ nínú ilé yẹn òun láwa yìí. Hey. Ṣé ti rí? Ṣé ti rí o? Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wọ́n ní kò ju bí ìṣẹ́jú mẹ́ta tí àwọn panápaná NEPA tí wọ́n múná lọ ní iṣẹ́ láabi ìṣẹ̀lẹ̀. Ṣé ti rí? Bàbá àti ìyá tó bí olóyè Sunday Adéyẹmọ. Má fọ́ kó máa gbóná, ó máa gbóná. Àwòrán wọn lẹ̀ ń wò yìí o. Àwòrán bàbá àti ìyá tó bí olóyè Sunday Adéyẹmọ ó lẹ̀ ń wò yìí o. Inú dáínì wọn àkọ́kọ́ ó ní. Inú dáínì wọn ó láwà yìí. Bàbá àti ìyá tó bí olóyè Sunday Ìgbòho àwòrán wọn rèé. Ṣé ẹ ti rí? Ẹ̀tọ́ náà sókè yẹn gẹ́. Wọ́n ti pè fún ogun o. Wọ́n ti pè fún ogun nílẹ̀ káàárọ̀ òjìrè. Wọ́n ti pè fún ogun o, ṣé ẹ ti rí? Oní ilé. Ṣé ẹ ti rí? Gbóná gan. Ṣé ẹ ti rí o? No. Ṣé lọ sí ok. Ẹ máa tọ́nà kò tí. Ṣé ẹ ti rí? Iná. Ó
Sunday Adéyẹmọ Ìgbòho tán dáná sun. Video ko su da. Alimi wadannan bigin wal duwoda. Ya ahali good. Kai, ajo ta hang wa kota jana. Yendelo. Okan. Macam aja. Leñolam yimɓe na harakanaɗo men jewte haala moɗon yimɓe sa jooɗake nanana jewte Allah waɗan fulaku barki Allah waɗan narral barki hande en timotiri be kanto nam non no giɗirɗen noon nam machallah on nani en nani ɓawo man Allah hokku en nasaru ira banugu allahumma amin Allah hokku en narral banuki allahumma amin Come. Run, come. Liver. More give kulo. Change kulo. It's happening now in front of Charles Aluminium. IPOB boys with Nigerian soldiers. They open fire. Even in front of IFI Global. They open fire in front of IFI Global. They kill 2 people. It's happening here in front of my gate, Charles Aluminium. Yeah, where it's happening? It's happening here in front of here. All the whole road is silent. Everywhere is silent. Nothing, nobody is moving. They have opened fire and they say they are coming back. Everybody should be at alert. Our advice, Nigeria. Our advice, every person. Enter inside. Enter inside. I will not want people to enter here. enough it die sha ìwọ sha mo worry sha lọ sha ani lọ sha oh abu efile oh abu oh daddy Mariam efile daddy Mariam oh this leg go back to efile ẹjọ́ mo gbé lọ ani ẹjọ́ mo gbé lọ ẹjọ́ o ṣe ti dá báyìí ẹjọ́ gaskiya me I no go say you gaskiya I no go say you gaskiya o ṣe ti dá báyìí ṣálẹ̀ táwọn àjọ jẹ́ kankan náà ló wá ń ṣe lé tọ́mọ̀ tí mo sọ fún tọ́mọ̀ àbí o wá ń sọ pé kí ẹ̀sùn pé kò sí kan tí ó ṣe àbí you are still telling me say kò sí kan tí ṣálẹ̀ máa ṣe àbí and you right gbogbo oko káàkiri bẹ̀yẹn tẹ́ ẹ bá oko jẹ́ because of what wọ́n gbogbo oko you finish everything here from that place to here is it good like that no problem. They are taking them inside the bush.
See them, they're taking them inside the bush. That place, how many chicken points? They're taking them inside the bush. All those people where they work, all those police where they work for this road, you join them. They are carrying people's load. They carry people back and enter inside bush. They don't carry my bag. Oh God, me never carry my bag. Oh. They don't carry my bag. Look at 7 o'clock. See what is happening. Níbo tó ọdún sí báyìí ṣé koríko ni ní báyìí pẹ̀lú agbára tó ní ní ọlọ́gbọ́n gbogbo níbo dúró sí báyìí ṣé koríko ni ṣé ìgbẹ́. Ju mi sílẹ̀ dákú. Ṣé ìgbẹ́. Fílà. Èmi ń fẹ́ ilé láàkì wá ẹ̀yàn kó tó. Mo ti ṣe lè gbé níbo dúró sí báyìí. Ẹ fílẹ̀. Bá tiẹ̀ lọ. Ẹ fílẹ̀. Gbogbo dájú wọn náà. Ó lè dákọ̀ kàṣẹ́ sí àwọn ọ̀gá ìjẹun kò dá ìjẹun. Èmi mọ̀ pé ìwọ tá a bá rẹ̀ kúkúrú yẹn èmi dá nǹkan mọ̀. Wọ́n máa gbára rẹ̀, wọ́n máa gbára tí wọ́n ní. Bó ṣe máa ń lo agbára rẹ̀ tó lè ní ọ̀dá nǹkan mọ̀ ni mo mọ̀. Wọ́n kì í sọ̀dọ̀ ló lò sí. Kì í sọ̀dọ̀ ló yẹ kó lágbára yẹn. Ìwọ náà láti lónìí kò fi ṣàlàyé fún ọmọ rẹ̀ gbogbo ẹni tó ti rí kò fi náà. Ẹni ọba da kò tó bá kò bí. Lọ́jọ́ kan ìyá bí ẹ. Lọ́jọ́ kan ìwọ náà wọ́n bá kò bí. Tó bá ti kọ́ ní kúkú sí ìwọ náà wọ́n bá kò bí. Ó ní pẹ́ mi. Ṣé ẹ̀sọ́ tiẹ̀ Tọ́ba tó bá pa mí inú ẹ̀ lónìí. Ṣé dágbára ò lè dá mi kan? O lè dá gbogbo wa. Irọ́ ni. Irọ́. Wàhálà irọ́. Kò jẹ́ ká tẹ́sí jẹ́ ká dé o. Jẹ́ ká dé o. Dẹ́wọ̀ ṣé o ṣé ní wọ́n lágbára ni mo wà láì lọ́wọ́. Ṣé ọbẹ̀ ta gbọ́ wọn? Tí ẹnìkan bá ń ṣe ẹnìkan lọ́dọ̀ tàbí ṣe ẹnìkan báyìí. Lọ́mọ wo bí tẹ́yìn tí bá ti ṣẹlẹ̀ ń bí ìwọ ni wàá mú tẹ́yìn kankan bá ti ṣẹlẹ̀ ìwọ ni wàá mú kò sí nǹkan tó fẹ́ ṣe tó gbọ́. ok tó bá wù padà sínú oko yẹn. dá ẹrẹ padà síbẹ̀ tó bá dá ẹ lójú. Jẹ́rọ pa síbẹ̀. Gbogbo yín ọkẹ́ máa halẹ̀ ni wàláì nísìnyìí tó bá wàhálà yóò ṣẹlẹ̀. Ebe ọ̀sà lọ ni. Ṣé mo fẹ́ gẹ́ wàhálà lẹ̀ ni? Ìwọ ló dá wàhálà lẹ̀ lọ́sàn lọ. Ìwọ ló fẹ́ dá wàhálà lẹ̀ lọ́sàn lọ. Ṣebí ìtòrí wàhálà yẹn ló fi wá já ẹran sóko àbí? Kó wọ̀ mí dáadáa. Ọba dá sóko má bí ọmọ àbí? Wọ́n ní bọ́ dá sóko má bí ọmọ. Sọ́rí gbogbo àkàtọ̀ ń pa. Sọ́rí gbogbo àkàtọ̀ ń pa. Wọ́n máa gbogbo àkàtọ̀ ń pa. Jẹ́ pé tó bá ti dá sóko èèyàn pa ni. Wọ́n ní jẹ́ aláwọn tó ń pa tó bá dá sóko àwọn ètò. Ṣé bó o ṣe máa pa ẹ? Tó bá jẹ́ pé kó tó bá dúró mu wá ní wàláì tàláì mọ́ láì wọ́n yẹn sí àkùrà. Torí wọ́n ti rí níìsì kò sí àǹfààní dọ́dọ̀ mi àti ọba. Èmi ò lè rí àǹfààní. Ṣé tó rà lófin boko Yorùbá jẹ́? Torí àlòfin boko Yorùbá jẹ́. Mo jẹ́ torí àlòfin boko Yorùbá jẹ́. Kò tí tó ọ̀sẹ̀ méjì báyìí màálù mẹ́rin mo pa àti ìgbésàlẹ̀. Màálù mélòó lójú ògùn báyìí rí. Èyí tó bá màálù kọ́dà màálù kọ́yọ̀ jẹ́. Èyí àti ọlọ́pàá ìjà tó bá ìjà kò ṣẹlẹ̀ lójú yìí kó pè mí ọmọ àlè. Àwa ń bẹ̀ tá a máa múra lọ. Ṣebí Fílàní tọba ti já oko díẹ̀ ó mú Fílàní yóò ṣe wo èyí tó bá ti pa màálù a ti ń pé ọlọ́pàá kò sí ọ̀rọ̀ kẹ́ń tí ọlọ́pàá ayọ̀ máa sọ ó ní ṣe owó màálù tọba ti pa ẹrẹ tó èyí àti ọlọ́pàá àwa ń bẹ tá a máa ṣe ní ti lọ́wọ́lọ́wọ́ àti èyí Yorùbá Fílàní tọba gbogbo èyí ní emura o Fílàní ọwọ́ à ń bẹ tó ti múra lọ wàláì ìjà ọtí tọba ní pé màálù tọba màálù ọmọ akú wàláì gẹ́gẹ́ ilé ìkọlẹ̀ tó ọ̀dọ́n ọba ń gọ pátápátá èyí ní emura kọ́ra ìbọ̀lá la èyí ní emura. Ṣé bẹ́ẹ̀ ti ní ti yín àbí? Ebe ẹ ti múra sílẹ̀. Wàláì emura tọba ti pa màálù èyí
àti ọlọ́pàá gbogbo yìí wọ́n ti pa màálù ìwọ náà wọ́n máa ń pa màálù ìwọ náà wọ́n máa ń pa màálù mo ń gbọ́dọ̀ pé ìwọ náà wọ́n máa ń pa màálù. ó ń gbọ́ ni àbí wọ́n àbí wọ́n pa màálù ẹ̀ ó ń gbọ́ pé ń pa màálù náà àbí wọ́n pa màálù ẹ̀. ẹ múra o. Ama awodi wakala ba. Wallahi. Awodi wakala. Mi wallahi don't get that wallahi. Mi wallahi kakila ni ga ogajo mo ko yi mo dari ko ka. Awodi wakala. Awodi wakala. Wallahi ko kan ko e wonya ama ko. Ara ko kan ko e wonya ama. Ko kan ko e wonya ama. Allah. Wàhálà yóò fa ẹ̀yà wàhálà yóò fa ẹ̀yà ọlọ́wọ́ bá ń bọ̀. Kà bóyá ọtí mo níjọ́ tá a ti bí mi bóyá ọtí mo níjọ́ tó tá a ti bí mi bóyá ọtí mo bàbá tó bí mi àti màmá mi wàhálà yóò bá ti dá wàhálà rẹ̀. Emura, eyine emura o. Emura, wallahi. Emura, ya o wa leva. Wọ́n sọ fẹ́ máa ọ̀nà máa tẹ̀lé ọmọ. Wọ́n sọ wípé wọ́n sọ fún everybody ẹ̀jẹ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ léṣi. Àti lọ́gẹ̀ sílẹ̀ lọ́dún yìí. Wọ́n ti jẹ́ pẹ̀lú ẹ̀gúsí. Màálù náà ló jẹ́ mi ò fi ń pamọ́. Wọ́n sọ pé ṣé mi lè ro ni? Ṣé mi lè ro ṣé mi lè ro dáa? Kò sí wàhálà ṣùgbọ́n ọ̀gá ó ti lè jù ìyẹn máa ń ṣe sùúrù. No worry. X-Men inside this bush. X-Men inside this bush. They block us for road though. Now God save me and my family. Nigerians make on rise up. Oh, Yoruba people make on rise up. Not to the kill now. It happen no me. Now God save me like this. Oh. Make on rise up. Aketi, thank you. Governor Makinde go kill you. So they go, God will bless you. Governor Makinde, you no go do it for your life. Your children no go do it. Makinde on your stage, you no go do it. They are in our bushes. See that car. They broke the whiskey. See that car. They broke that whiskey, no. See people. I'm not lying, no. I'm not lying, no. See people behind me. I'm not lying, no. This is me. Olawaju, Saint Larry. This will not be lying, yo. I think I lie before. Say that people they lie against them. This is my X-Men. I see them, oh. Make people rise, oh. Yoruba nation rise, oh. Sunday Igboho wá pẹ́ láyé. Sunday Igboho wá jèrè Yorùbá. Ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àfọlójú wa kó sẹ́nu tírélà àkùbánzá. Sunday Igboho wá pẹ́ láyé. Sunday Yorùbá wá jèrè wa. Ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àfọlójú wa kó sẹ́nu tírélà àkùbánzá. Àbáṣọ o Buhari èṣù ò gbà o. Àbáṣọ o èèmọ̀ gbà o. Nílẹ̀ Yorùbá kálejò wá dé kó lóhùn. Nígbà tó bá
Para mi wọ́n náà méjì. Dúró. Wọ́n náà sọ bá yín lè gbé nọ́rọ̀ rẹ̀. Sórí agbára tó gbójúlé. Agbára tí wọ́n gbójúlé. Ṣé torí agbára yẹn náà lọ́ fi ń fẹ́ máa bá ọkọ̀ jẹ́? Mo ní agbára tí mo gbé. Náà lọ́ fi ń bá ọkọ̀ jẹ́. Ṣé ẹ̀tọ́ bá ọkọ̀ jẹ́ torí ọkọ̀ lágbára? Ẹ̀tọ́ tẹ bọ́kọ̀ jẹ́. Níbo tí ọdún kan sí báyìí? Ṣé koríko ni ní báyìí? Pẹ̀lú agbára tó ní ìwọ ọlọ́gbọ́n gbogbo olóògbé. Níbo dúró sí báyìí? Ṣé koríko ni? Ṣé ìgbẹ́? Ju mi sílẹ̀ dàkú. Ṣé ìgbẹ́? Fílà. Èmi ń fẹ́ ilẹ̀ láìkí wá ẹ̀yàn kó tó. Mo ti jẹ́ ní ìgbẹ́ níbo dúró sí báyìí? Ẹ fílẹ̀. Bá tiẹ̀ lọ. Gbogbo dání. Ìwọ náà. Ó lè dákọ̀ kẹ́kẹ́ bí i. Agbára ìwọ kò pé wa. Ọ̀gá ìjẹ́ kọ̀dá ìjẹ́ kẹ́mi. Èmi mọ̀ pé Ìwọ tá a bá rẹ̀. Nígbà nǹkan mọ̀, mo máa gbára rẹ̀, mo máa gbára tí wọ́n ní, bó ṣe máa ń lo agbára tó lè ní ọ̀dá nǹkan mọ̀ ni mo mọ̀. Ó kì í sọ̀dọ̀ mi ló lò sí. Kì í sọ̀dọ̀ mi lọ́wọ́ ẹ̀ka lágbára ẹ̀. Ìwọ náà láti lónìí, kò fi ṣàlàyé fún ọmọ rẹ̀, gbogbo ẹni tó ti rí kò fi là. Ẹni ọba da ọkọ̀ mi tó wá bá ọkọ̀ mi. Lọ́jọ́ kan ní ìyá bí ẹ. Lọ́jọ́ kan ní ìwọ náà wá bá ọkọ̀ mi jẹ́. Ìjọba ti fẹ́ mi kú fún ọ. Ìwọ náà wá bá ọkọ̀ mi jẹ́. Ó ní pẹ́ mi. Ṣé ẹ̀tọ́ tẹ? Àwọn tó bá pa mí nínú ẹ̀ lójú. Ṣé agbára ò lè dá mi kọ́? O lè dá gbogbo wa. Irọ́ ni. Irọ́. Tó jẹ́ ká dé sí, jẹ́ ká dé o. Jẹ́ ká dé o. Dẹ́wọ̀ ọjọ́ òjì ọ̀rọ̀. Ṣé ní wọ́n lágbára ni mo wà láìsọ́wọ́? Ṣé ọbẹ̀ fa gbọ́ wọn? Tí ẹnìkan bá ṣe ẹnìkan láti ẹ̀tọ́ mi ṣe ẹnìkan báyìí. wo bí tẹ́yìn tí bá ti ṣẹlẹ̀ ẹ̀ ń bí ìwọ ni wàá mú tẹ́yìn kankan bá ti ṣẹlẹ̀ ìwọ ni wàá mú kò sí nǹkan tó fẹ́ ṣe tó gbọ́. ok tó bá padà sínú oko yẹn. Da ẹrẹ padà síbẹ̀ tó bá da ẹ lójú. Da ẹrẹ padà síbẹ̀. Gbogbo yín ọkẹ́ máa halẹ̀ ni wàláì nísìnyìí tó bá wàhálà yóò ṣẹlẹ̀. Ebo ọ̀sàlẹ̀ ni. Ṣé mo fẹ́ gé wàhálà lẹ̀ ni? Ìwọ lọ́wọ́ dá wàhálà lọ́wọ́ sálọ. Ìwọ lọ́wọ́ dá wàhálà lọ́wọ́ sálọ. Ṣebí ìdórí wàhálà yìí ló fi wá di ayan sóko àbí? Tọ́ba dá sókè má bí ọmọ àbí? Wọ́n ní tọ́ba dá sókè má bí ọmọ. Sọ́ọ́rí gbogbo àkàtọ̀ ń pa. Sọ́ọ́rí gbogbo àkàtọ̀ ń pa. Wọ́n á máa yìí gbogbo àkàtọ̀ ń pa. Jẹ́ pé tọ́ba ti dá sókè èèyàn pa á ni. Wọ́n ní jẹ́ aláwọn tó ń pa tọ́ba dá sókè àwọn ètò. Ṣé bó o ṣe máa pa ẹ? Tọ́ba jẹ́ pé kó tó bá dúró mú wa ní wàláì tàláì mọ́ láì láì wọ́n yẹn sí àlùkùrà. Torí wọ́n ti rí níìsì èmi kò sí àǹfààní dọ́dọ̀ mi àti ọba. Èmi ò lè rí àǹfààní. Ṣé torí àlòfin boko Yorùbá jẹ́? Torí Yorùbá ní sùúrù. Torí àlòfin boko Yorùbá jẹ́? Mo jẹ́ torí àlòfin boko Yorùbá jẹ́? Kò tí tó ọ̀sẹ̀ méjì báyìí màálù mẹ́rin mo pa àti gbogbo sáré. Màálù mélòó lójú ògùn? Màálù mélòó lójú ògùn báyìí rí? Èyí tó bá màálù kọ́dà màálù kọ́yọ̀ èyí àti ọlọ́pàá ìjà tó bá ìjà kò ṣẹlẹ̀ lọ́dún yìí kó pè mí ọmọ àlè. Àwa ń bẹ̀ tá a máa múra lọ. Ṣebí Fílàní tó bá ti já oko díẹ̀ ó mú Fílàní yóò ṣe wo. Èyí tó bá ti pa màálù àti ń pé ọlọ́pàá kò sí ọ̀rọ̀ kẹ́ń tí ọlọ́pàá ayọ̀ máa sọ. Ó ní ṣe owó màálù tó bá ti pa ẹrẹ tó èyí àti ọlọ́pàá àwa ń bẹ̀ tá a máa ṣe mítì lọ́wọ́lọ́wọ́ àti èyí Yorùbá Fílàní tó bá gbogbo èyí ní emura o Fílàní ọwọ́ à ń bẹ̀ tó ti múra lọ wàláyé ìjà tó bá lè pé màálù tó bá màálù ọmọ akú wàláyé gẹ́gẹ́ ilé ìkọlẹ̀ tó ọ̀dọ́ wọn bá ń gọ pátápátá èyí ní emura kóra ìbọ̀lá la. Ṣé bẹ́ẹ̀ ti ní tiyín àbí? Ẹ bẹ́ẹ̀ ti múra sílẹ̀. Tọ́ba ti pa màálù èyí àti ọlọ́pàá gbogbo yìí ó ti pa màálù ìwọ náà ọ máa ń pa màálù ìwọ náà ọ máa ń pa màálù mo ń gbọ́dọ̀ pé ìwọ náà ọ máa ń pa màálù. Ó ń gbọ́ ni àbí wọ́n pa màálù ẹ̀. Ó ń gbọ́ pé nǹkan màálù ni àbọ̀ gbọ́ pé wọ́n pa màálù ẹ̀. Emura o.
Àwọn di wàhálà ba. Wallahi. Àwọn di wàhálà. Mi wallahi don't get that wallahi. Mi wallahi ka kila ne ga ogajo mo ko yi mo dari ko ka. Àwọn di wàhálà. Àwọn di wàhálà. Wallahi ko kan ko e wonya ama ko. Arab ko kan ko e wonya ama. Ko kan ko e o wahala. Allah. Wàhálà ti ki n pa ni. Wala yo faenya, wallahi. Wala yo faenya. Odongo bango. Kai boya oti mo ni jota ati bimi. Boya ai oti mo ni jota ati bimi. Boya ai oti mo baba to bimi ati mama. Wallahi ko ati dawo halale. Emura, eine emura o. Emura, wallahi. Emura, ya o wa leva. Wọ́n sọ fẹ́ máa àti ọ̀nà máa ti bẹ̀rẹ̀ mọ́. Wọ́n sọ wípé wọ́n sọ fún everybody ẹ̀jẹ̀ wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ léṣi. Àti lọ́gẹ̀ẹ́sì rẹ̀ lọ́dún yìí, wọ́n ti jẹ́ pẹ̀lú ẹ̀gúsí. Màálù náà ló jẹ́ bí òfin pọ̀ mọ́. Wọ́n sọ pé ṣé mi lè ro ni? Ṣé mo lè ro ṣé ìlú ìlú dá? Ṣé ìdá ló ń dá? Kò sí wàhálà ṣùgbọ́n ọ̀gá ó ti lè jù ìyẹn máa ń ṣe sùúrù. Bàbá gbọ́dọ̀ mi bí méjì mélòó lẹ fẹ́ bá àwọn ọmọ Yorùbá sọ pàápàá jùlọ ohun tí ẹ kò láti aago 5 ìrọ̀lẹ́ àná títí di wákàtí. Ìjọ tí mo fẹ́ bá àwọn ọmọ Yorùbá sọ ní pé á láti ṣe ara wa lọ́kàn ká mọ̀ jẹ́ káwọn Fúlàní ẹ̀sìn wọn tó kópa gbogbo ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa ọ̀nà láti dúpẹ́ lọ́wọ́ àwọn fìgìláńtì òkìsí ìyẹn ká dúpẹ́ lọ́wọ́ Nàìjíríà mi gidigidi gan ìwọ́sì oríṣi láti di ọjọ́ tó ti wà ń bí tó ti ṣiṣẹ́ àwọn náà láti fọwọ́ kún wọn látòkà náà láti wà ń bí àdéhùn tó kò ní sí rárá à ń láti dúpẹ́ gidigidi lọ́wọ́ Nàìjíríà mi so fún ìrànlọ́wọ́ tó ń ṣe fáwọn fìgìláńtì wa ní kìsì láti gbà wálẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní ẹ̀sìn tó ń sọ̀pọ̀ àwọn bàbá tó ń rí ìbùn tó ń kidnap wọn lù wá so àdìgbọ́n láti yin àwọn fìgìláńtì kìsì gidigidi pẹ̀lú gidigidi rẹ́kọ̀dù local government pẹ̀lú gidigidi ìyá mẹ́fà àdúpẹ́ lọ́wọ́ alága wa local government wa so káde dúpẹ́ lọ́wọ́ gómìnà Ọ̀yọ́ state ìjìnà Olúṣèyí Mákindé fún support àwọn ẹ̀rọ support àwọn fìgìláńtì wa ní ìrẹ́kọ̀dùn láti láṣeyọrí láti lè lé gbogbo àwọn Fúlàní ẹ̀sìn tó ń ìrẹ́pọ̀ àwọn Fúlàní ìrẹ́pọ̀dùn tó ń ti jàǹbá fáwọn èèyàn yìí a ní láti dúpẹ́ gidi pé mo fẹ́ kí gbogbo ọmọ lẹ́yìn pátápátá káàrò jèrè káyìn àwọn fìgìláńtì ìrẹ́pọ̀dùn gan ni wọ́n ṣiṣẹ́ ìrẹ́pọ̀ ká dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi kádẹ̀ kí kábíyèsí wa Ìbà Òkìsí ó support tiwọn náà lórí àṣeyọrí iṣẹ́ ribiribi táwọn fìgìláńtì ìrẹ́pọ̀ ṣe lórí àwọn Fúlàní ẹ̀sìn yìí torí pé náà bá débẹ̀ ló mọ̀ àwọn tá a wọnú gbòǹdì la mọ iṣẹ́ tí àmọ́ tí ń ṣẹlẹ̀ ń bí agbọ́dọ̀ yìn wọ́n ká yìn wọ́n ká dẹ̀ gbósùbà fún wọn láti lè jẹ́ pé kí orí Yorùbá ní pé kúṣẹ́ òun ní móríyá kúṣẹ́ ní móríyá o gbogbo àwọn ọmọ Yorùbá ẹ̀yà síra lọ́kàn o ẹ má jẹ́ káwọn Fúlàní ẹ̀sìn yìí kún gbẹ̀lẹ̀ bàbá lọ́wọ́ o this is our land ilẹ̀ bàbá lílé náà fẹ́ ká jókòó ká mọ sọ pé kíníkan ṣe kẹ́nìkan wá dé láti ibìkan kọ́ àmọ́ tó wáyé pé ìlú wọn náà ti ń ṣe kọ̀ọ̀kan wa bọ̀ nílẹ̀ bàbá wa lórí ilẹ̀ bàbá wa nífà ìgbàrú ẹ̀ rárá kò sí tọ́jọ́ anga ti jáde gbogbo ajígìrì ká gbọ́ wọnú igbó tira wa ká mọ́ fàyè irú ẹ̀ lẹ̀ so adúpẹ́ lọ́wọ́ èyí fìgìláńtì rẹ̀ pọ̀ tó gidigidi gan Ọlọ́run ní pé kí ojú ó tì yín nígbà tí oṣù yẹn bá jiná tọ́lọ̀ bá ṣe tí gbogbo nǹkan bá rí bá ṣe kó dáfẹ́ kó rí òun ní wá ẹnì kankan wá tì adẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn Nàìjíríà mi wa tí wọ́n fẹ̀mí ara wọn lẹ̀ torí láti wá kojú Fúlàní tí ń gbé bọ́ burúkú lọ́wọ́ kò í sí o aláti dúpẹ́ lọ́wọ́ àwọn àmì Nàìjíríà mi náà dáadáa
káyìn wọn tí wọ́n tẹ̀lé wa tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ àwọn náà ṣiṣẹ́ but gbogbo nǹkan láyé tọ́lọ́run ni because ẹ̀yin tẹ fẹ̀mí ìbọn tẹ̀yin gbé lọ́wọ́ tí wọ́n tọ́ lọ́ bá gbà fún pẹ̀lú ìbọn táwọn Fúlàní yẹn gbé bí mo lè bó bóun náà lájọ rí yẹn kó tán gbé lọ́wọ́ yẹn so easy ni aláti kọ́lọ́mọjẹ́mi yóò bọ́ báyìí kọ́lọ́mọjẹ́mi yóò gùn ẹni ẹlẹ́ni ò ní jẹ́sẹ́ yín ẹni ẹlẹ́ni kò ní jẹ́sẹ́ yín iṣẹ́ tẹ̀ ẹsẹ̀ yín lẹ́jẹ̀ iṣẹ́ tẹ̀ ẹsẹ̀ yín lẹ́jẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín gan o adúpẹ́ o torí pé tí o bá sẹ́yìn ohun táwọn wí kọ́ la máa wí ojú títí o bá ń bí báyìí náà tí o bá yẹ kọ́lọ́ ń gbèrú yín dìde tẹ́lẹ̀ àjẹpẹ́ gbó lọ́wọ́ ẹnìkankan láì gbà nǹkankan lọ́wọ́ ẹnìkankan èmi náà tí mo gbéra tí mo wá mi gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnìkankan kò lè jáde kó lóun fún mi lówó àbóun fún mi tẹ́ ń kọ́bọ̀ mo wo pé mo fẹ̀mí ara mi lẹ̀ fọmọ Yorùbá ni ojú ògbọ́dọ̀ ti Yorùbá bẹ́ẹ̀ ni ẹ sì fẹ̀mí ara lẹ̀ tẹ́ tọ́lọ̀ fi lòyún láti kápá àwọn Fúlàní wọn ìlú fún wọn tọ́lọ̀ ní jójó tì í lẹ́nu ọ̀dẹ̀ tó ní jẹsẹ̀ yín lẹ́ẹ̀kan sí iṣẹ́ tẹ̀ ẹsẹ̀ yín lẹ́jẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ bàbá kọ̀mándà wa ẹ̀ ní jábọ́ láíláí ẹ kó wa jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ bàbá wa Amúkòkò ẹ kó wa jẹ pẹ́pẹ́pẹ́ láti Ọlọ́run ẹ̀ ní jábọ́ ẹ̀ ní fún wa báyìí torí pé tí agbọ́dọ̀ lẹ́nìkan tí ó já síwájú tí ó mọ darí wa ẹ̀ á láti dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni adarí wa ní rẹ́kọ̀dù ń bí ẹ̀yin lọ́lọ́run lò tí ẹ̀yin kan rí báyìí sọ̀rọ̀ àǹtí láti kápá àwọn Fúlàní wọ̀nyí ẹ̀yin ní kú máa lójú nígbà tí sẹ́yìn ẹ bá jiná ẹnìkan kò ní wá yín tì pẹ̀lú ògo Ọlọ́run mo mọ̀ pé ìtẹ́sẹ̀ yìí o gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ inú ẹ̀ dùn torí pé orí ẹ̀ dẹ̀ yá orí gọ́vnà Ṣèyí Mákindé inú ẹ̀ dùn ọlọ́mọdé mi rè ọbọ̀ báyìí Ọlọ́run jẹ́ kó wa jẹ̀pẹ́ mọ́dẹ́mọ́ pẹ́ láìpẹ́ láì jìnnà yọ ọ̀ràn ẹni sí yín gómìnà ọ̀ràn ẹni sí yín tí ó dúpẹ́ tí ó ṣe dànsákì ọmọba lágbára Ọlọ́run ẹni ẹlẹ́nu wa ní jẹsẹ́ yín gbogbo àti ọba ọ̀ràn ẹni sí yín ẹnìkan pé àní pé ẹnìkan ti kúnnu wa láti Ọlọ́run èyí tẹ́ sí arẹ́fọ̀ ara yín gbàsẹ́ yín lágbára Ọlọ́run Olúpẹ́ adúpẹ́ lọ́wọ́ tiẹ̀ náà Olúpẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹ̀ Sunday rúmọlẹ̀ ojú òde tí ọ láéláé Sunday to Sunday ìfàlà.